You see
Wọ́n náà ju ìwé ọ̀dà. Nínú mọ̀lọ́mọ́tò wé ewu. Jíde sẹ́ni nínú. Ìdá ìbí ìgbẹ́ ewu ìjẹ́ tó lè. Sẹ́ńkẹ̀ lẹ́yìn ìwé. Kẹ́kẹ́ náà ṣe ìgbẹ́. Àwọn màtíríà lójú ọ̀tá. Mondays is the day. Monday. Mondays no way. Jíde sẹ́yìn nígbà. Ìpèsè mi wú sí ẹ̀já náà. Mo ń ṣe ẹ̀já náà. Ẹ̀já náà. Ẹ̀já náà.
Ayuba Kọ̀ọ̀tì. ML 350. Tomato. Báyìí ni wọ́n tàbí yé. Wọ́n tàbí wọ́n wọ́n ní wọ́n wọlé sọ. Àdáwọ̀ náà ń bọ̀ owó ètò. Òbí ni wọ́n fi tẹ́lẹ̀ sí gbogbo. Wọ́n ní ẹjẹ́ ìkúsí wọn ní ẹ. Wọ́n ní ẹjẹ́ ìkúsí wọn ní ẹ. Wọ́n mú lé wọ́n mi. Praise
Thank you.